fọwọ́ sí kí Yorùbá dá dúró gbogbo tẹ̀ wá lọ́rùn ẹ fọwọ́ sí Òjòjò àdádúró kálẹ̀ dòmìnira ẹ fọwọ́ sí yé kí ìgbáyé wá kára tù wá lára ẹ fọwọ́ sí gbogbo tó di gbogbo kó lè dẹ̀rọ̀ ẹ fọwọ́ sí bóyá gbogbo lọ bá gbẹdúgbẹdú àwa la lọ́rọ̀ àwa la lówó ọmọ Odùduwà ẹ jẹ́ ká dìde fúnlẹ̀ wa o ká dìde fọ́jọ́ làwọn ọmọ wa ọmọ ẹlẹ́ran tó ń jẹ gbìyànjú ọmọ aláṣọ tí wọ́n wà nígbà yé ọmọ Yorùbá ẹ dìde o kájà fúnlẹ̀ wa ẹrú dòmìnira ẹ fọwọ́ sí Yorùbá dá dúró gbogbo tẹ̀ wá lọ́rùn ẹ fọwọ́ sí Yorùbá dá dúró kálẹ̀ dòmìnira ẹ fọwọ́ sí yé kí ìgbáyé wá kára tù wá lára ẹ fọwọ́ sí gbogbo tó lè kó lè dẹ̀rọ̀ ẹ fọwọ́ sí tọmọdé bá tó lọ́kọ ó yẹ kó lọ́kọ ni tọmọdé bá tó ládàá ó yẹ kó fún ni o ìsìsàn fọrọ ti sàn Yorùbá lálẹ́ máa sùn bá kájùmọ̀ gbé ilẹ̀ wa ni kájùmọ̀ gbé iṣẹ́ wa ni o ẹ jẹ́ ká dìde kájà fómìnira wa Yorùbá ronú Yorùbá ronú ẹ jẹ́ kájà fómìnira wa iṣẹ́ lè wà fáwọn ọmọ wa gbogbo kó lè tẹ̀ wá lọ́rùn ẹ fọwọ́ sí Yorùbá dá dúró gbogbo tẹ̀ wá lọ́rùn ẹ fọwọ́ sí Yorùbá dá dúró ká lè dòmìnira ẹ fọwọ́ sí ṣé kí ìgbáyé wá gára tù wá lára ẹ fọwọ́ sí gbogbo tó lè kó lè tẹ̀rọ̀ ẹ fọwọ́ sí yé mo pe ẹ̀yin ìṣà ẹ̀ǹdẹ́ Ifá ẹ̀là mímọ́ Ọbàtálá Ọ̀rúnmìlà Odùduwà Ògún Ṣàngó Ọbalúayé Èṣù Yábẹ̀tà Ọlọ́gbọ́n Onílẹ̀ Iyemọja Màámi ẹ kúrọ̀lẹ́ mà. Ọya Ajé Ológun Ìwà Ayáò Ọba Ọtí ẹ̀dìdì àti ṣetán àti ẹ̀dìdì fòmìnira wa. Ẹ kúrọ̀lẹ́ ẹ káàbọ̀ ẹ káàsán mú kí gbogbo àwọn tó wà lórí ètò gbogbo àwọn tó máa wo ètò àti gbogbo àwọn tó tún máa padà wo ètò mú kí yín ní kí ọlá mú kí yín ní kí ìgẹ̀ mú kí yín ní kí tó lọ́lá jùlọ mú ṣe ẹ̀làbọ̀rọ̀ ẹ̀làbọ̀yò mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín lọ́kùnrin lóbìnrin mo dúpẹ́ gbogbo ìgbà mo dúpẹ́ ojoojúmọ́ tọ́pìkì tá gbé wá nírọ̀lẹ́ torí pé ànígbà wá lákòókò púpọ̀ òun ni safeguard your spirituality ká dáàbò bo spirituality wa ká dáàbò bo ìṣẹ̀ṣe wa ẹ má bínú Yorùbá yẹn náà ni mò ń wá a dẹ̀ pé olùkọ́ busy gan so ká máa dáàbò bo ìṣẹ̀ṣe wa lálàkọ́kọ́ náà mo kí gbogbo yín mo dúpẹ́ lọ́wọ́ Elédùmarè a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ gbogbo gbarúmọlẹ̀ tó jẹ́ kán bí wa sí orílẹ̀-èdè pàtàkì orílẹ̀-èdè tó lọ́lá jùlọ tó ní gbogbo nǹkan orílẹ̀-èdè káàárọ̀ òjìrè àwọn ọmọ Odùduwà àǹfààní ńlá ni fún wa láti jẹ́ ọmọ Odùduwà nítorí pé ọmọ òrìṣà ni wá ọmọ òrìṣàdá ni wá àwa ni ìmọ́lẹ̀ ògo adúláwọ̀ tí mo bá ń gbọ́ national anthem wa yẹn tí máa ń gbọ́ ìmọ́lẹ̀ ògo adúláwọ̀ láì sí àwa ìmọ́lẹ̀ ò lè tàn sí gbogbo ìlú adúláwọ̀ so ìdí nìyẹn tí mo ṣe ní wípé àǹfààní ńlá ló jẹ́ fún wa láti jẹ́ gẹ́gẹ́ bí ọmọ adúláwọ̀ lálàkọ́kọ́ a jẹ́ ìran tó yẹ pé ó ní ògo tó pọ̀ tógo wa ń tàn káàkiri gbogbo àgbáńlá ayé tó yẹ pé tẹrú tọmọ tìjòyè náà rí ògo wa ní ibi tí ògo wa tó mọ́lẹ̀ dé tó yẹ pé kò sẹ́nì kankan tó lè dọwọ́ bo màámi mo rí yín kúrọ̀lẹ́ mà tó lè da ọwọ́ bo ògo àwọn ọmọ káàárọ̀ adúláwọ̀ kí nìdí tá ṣe gbọ́dọ̀ dáàbò bò nítorí pé kí ni àkàìmọye ọdún ni àwọn ẹ̀sìn àjòjì náà ti gbé propaganda wá náà ti wá ń sọ ìṣẹ̀ṣe wa lẹ́nu náà ti wá ń fi oríṣiríṣi àbùkù náà ti fi ń kan ìṣẹ̀ṣe wa
mo máa ń béèrè kan lọ́wọ́ àwọn ènìyàn pé wọ́n sọ wípé àwa dúdú kì í wọṣọ, àwọn òyìnbó ló kọ́ wa bó ṣe ń wọṣọ. Ẹ jọ̀ọ́ ṣé òyìnbó ló kọ́ àwọn baba ńlá wa bó ṣe ń wọn aṣọ òkè? Mi ò sọ nípa ìlú bòmí nísìnyí o, I'm talking about àwọn ọmọ káàárọ̀ àjíire. Ẹ jọ̀ọ́ ṣé àwọn òyìnbó ló kọ́ àwọn baba ńlá wa bó ṣe ń wọn aṣọ òkè? Dèní eléyìí wọn ò rí aṣọ òkè hun nílùú bòmí. Wọ́n ní àwọn baba ńlá wa bàtà idẹ ni wọ́n ń wọ̀. Ẹ jọ̀ọ́ ìlú òyìnbó kankan ní gbogbo ilẹ̀ ìlú òyìnbó kò sí ibi tí wọ́n ti ń wa idẹ tá à ń sọ yìí. Tá bá ń sọ̀rọ̀ nípa idẹ góòdù ló ń jẹ́ bẹ́ẹ̀. Ẹ jọ̀ọ́ báwo ni wọ́n ṣe wá kọ́ àwọn bàbá wa bó ṣe ń fi góòdù ṣe bàtà nígbà táwọn baba ńlá wa ti ń wọ bàtà idẹ? Ìdí nìyẹn tó yẹ kí gbogbo wa padà sílé ká wá ìtàn original ìtàn, káyé gbọ́ ìtàn àgbélẹ̀rọ tí wọ́n kọ fún wa. Ìtàn kan lámúrúdùn kan ó wá láti ibì kan kò ní ṣe pẹ̀lú ilẹ̀ káàárọ̀ òjíire rárá. Ẹlẹ́ẹ̀kejì òun ní pé àwọn baba ńlá wa wọ́n ti ń ṣe ìwòsàn, àti ń gbọ́ orin yẹn kó tó bí màmá mi is 78 years old náà ti ń kọ Ọ̀ṣun tí ń wẹ ọmọ rẹ̀ kí dókítà ó tó dé. Ọ̀ṣun ti ń ṣe ìwòsàn fún gbogbo àwọn ọmọ kéékèèké kí àwọn dókítà tó dé. Ẹ jẹ́ ká fi ara balẹ̀ ká wò àwọn àìsàn kan wà tí mo máa ń béèrè lọ́wọ́ àwọn ènìyàn pé mi ò gbọ́ rí ní ilẹ̀ káàárọ̀ òjíire bọ̀ láti ìgbà tí àwọn colonial master yìí ti dé làwọn àìsàn oríṣiríṣi ti ń dé. Àìsàn bí àìsàn jẹjẹrẹ mi ì gbọ́ rí over how many years tí mo ti délé ayé, mi ì gbọ́ rí. Mi ì gbọ́ jẹ̀dọ̀jẹ̀dọ̀ jẹfúnjẹfún nítorí pé kí ni gbogbo oúnjẹ wa ló wà medicinal, gbogbo àwọn ewé wa egbò wa gbogbo ẹ̀dẹ̀ ló ń ṣe ìwòsàn. Mo máa ń sọ màá ní àwọn òyìnbó wọn ò ní ìwòsàn, wọ́n máa ń manage àìsàn lára ni, wọn kì í cure, wọ́n máa ń manage ẹ̀ ni. Bọ̀ ní ilẹ̀ káàárọ̀ òjíire a ní nǹkan tó ń pè ní àwọn ewé àti egbò tí wọ́n fi ń ṣe ìwòsàn. Tá bá ń sọ̀rọ̀ nípa spirituality, kí là ń pè ní spirituality wa? Lálákọ̀ọ́kọ́ à ń sọ̀rọ̀ nípa ìṣẹ̀ṣe wa, à ń sọ̀rọ̀ nípa aṣọ wa, à ń sọ̀rọ̀ nípa àṣà wa, à ń sọ̀rọ̀ gbogbo ohun tó jẹ mọ́ wa gẹ́gẹ́ bí ọmọ káàárọ̀ òjíire, òun là ń sọ̀rọ̀ nípa ẹ̀. Gbogbo ohun tó lè fi ṣàfihàn wa gẹ́gẹ́ bí ọmọ Yorùbá. Kí ni àwọn nǹkan tó lè ṣàfihàn wa? Tẹ́ bá rí ènìyàn tó wọ aṣọ òkè, tó wé gèlè, tó ya gèlè yáyáyá, tó wọ̀ ọ̀rọ̀ àti bùbá, wá ní Yorùbá lẹ́ni yẹn. Tẹ́ bá rí àwọn oníṣẹ̀ṣe gidi wa, wọ́n ti mọ̀ pé lágbájá yìí ọmọ kóòtù òjíire ni. Àwọn àṣà wa, àwọn ìṣẹ̀ṣe wa, èdè wa, òun ni gbogbo spirituality wa. Tá bá ń sọ̀rọ̀ nípa spirituality wa, à ń sọ̀rọ̀ nípa èdè wa nítorí agbára wà nínú èdè wa. Ìdí nìyẹn tí wọ́n fi gba èdè lọ́wọ́ wa, wọ́n gbé èdè òyìnbó lé wa lọ́wọ́ so that a ní lè máa lo èdè wa láti fi gba ara wa sílẹ̀. Àwọn baba ńlá wa wọ́n máa ń pe èdè, wọ́n ní ògèdè ni. Tá bá dẹ̀ lọ gbọ́ àwọn ògèdè tán náà àwọn baba ńlá wa ń pè yẹn, àwọn ọ̀rọ̀ ìjìnlẹ̀ nínú ọ̀rọ̀ káàárọ̀ òjíire ni tó ń ṣe àǹfààní fún wa lónírúurú ọ̀nà. Bọ̀ nítorí pé a safeguard ẹ̀, nítorí pé a tọ́jú ẹ̀ bó ṣe yẹ ká tọ́jú ẹ̀, torí pé a gbé lárugẹ bó ṣe yẹ ká gbé lárugẹ, òun la ṣe sọ èdè nù, a sọ àṣà nù, a sọ ìwà nù, a sọ ìṣẹ̀ṣe nù. Ìran káàárọ̀ òjíire nìkan là ń pè ní ọmọlúwàbí. Àwa nìkan lọmọlúwàbí jákèjádò gbogbo àgbáńlá ayé. ń bo làwọn ọmọlúwàbí wa yẹn wà, ń bo ni ìwà ọmọlúwàbí wa wà tó wá di wípé àwa nífẹ̀ẹ́ ara wa bó ti ń wò mọ́. Mo sọ mo ní láti ìgbà tí ẹ̀sìn àjòjì tó ti dé ilẹ̀ Yorùbá, òun ni bàbá ò ti gbọ́ ti ọmọ mọ́, lọ́mọ ò ti gbọ́ ti bàbá mọ́. Tá bá ń fọ́lò ìyá wa tó yan ọmọ ṣẹ́kẹ̀kùn, ó máa ń mú jáde nínú àwọn ẹsẹ̀ Bíbélì pé òun ò wá láti wá pé ká di ọ̀rẹ́ ara yín, òun wá láti wá ya ọmọ àti bàbá ni. Nítorí ẹ̀sìn àwọn ọmọ ọ̀yá àwa ríra wa bí ọmọ ọ̀yá mọ́, nítorí ẹ̀sìn àwa ríra wa bí ọ̀tá ara wa, nítorí ẹ̀sìn à ń ríra wa bí ajá àti ẹran tí wọn ò gbúdọ̀ ṣe pọ̀. Àmọ́ kí ẹ̀sìn tó wà, òun la ti ń ṣèṣe ọmọ ọ̀yá. Ìfẹ́ òun la fi dá ilẹ̀ káàárọ̀ òjíire ní ìfẹ́ ti wà.
nínú ìṣẹ̀ṣe wa ìfẹ́ ni wọ́n fi tẹ ìṣẹ̀ṣe wa dó. Ìfẹ́ wà nínú ìṣẹ̀ṣe wa. Lóòótọ́ ahọ́n àtẹnu máa ń jà, ahọ́n àtẹnu ò lè ṣe kán máa jà. Ọmọ ìyá méjì, àwọn Yorùbá wa náà ló sọ, àwọn ọmọ káròjọ́ ní tọmọ ìyá méjì tó bá wọlé tí wọ́n bá rẹ́rìn jáde, wọ́n bára wọn sòótọ́ ọ̀rọ̀ ni. Láti bí ìṣẹ̀ṣe wa, láti bí àṣà wa, láti bí èdè wa, a ti lose ọ̀pọ̀lọpọ̀ ìbùkún, ìgbéga. Àwọn ọmọ káàárọ̀ àjíire tó yẹ pé ọmọ ológo ńlá ni wá, tó yẹ pé ìbùkún wa tó yẹ kó kún àkúnwọ́ sílẹ̀, ó wá di ẹni tó ọlọ́mọdé arágó, ó wá di ẹni tó ń ṣerú kákàkiri gbogbo àgbáńlá ayé. Ó máa ń jẹ́ ìbànújẹ́ fún ọkàn mi pé àwọn ọmọ aládé, ẹ lọ gbọ́ oríkì wa, ọmọ aládé. Àwa di ẹni tí àìmọye ọba mi tó máa gbádélẹ̀ tó máa wá ṣerú nílùú òyìnbó. Àìmọye ọmọọba mi tó ń ṣerú nílùú òyìnbó torí pé kí ni a safeguard spirituality wa, a kákún. Àwa gangan la máa jẹ́ ẹ̀rí fúnra wa. Àwa gangan la máa túra wa kúrò nínú bondage ẹ̀sìn àjòjì tá kóra wa sí. Mo ń ṣe analysis kan fẹ́ nìkan, mo ní adé máa sọ̀rọ̀. Mo ní gbogbo àwọn ọmọ Bàtálá pátápátá, gbogbo àwọn ọmọ Ọ̀ṣun pátápátá la máa ń ríran, a máa ń ní ìmísí, la máa ń gbọ́ràn, lóríṣiríṣi, la máa ń rí nǹkan oríṣiríṣi. Mo ní kí nìdí àwọn aláṣọ funfun, àwọn ọjọ́ aláṣọ funfun, torí pé mi ìfẹ́ dárúkọ ìjọ aláṣọ funfun, omi náà ń lò, Ọ̀ṣun ló lomi, ìmọ̀pẹ ni wọ́n fi ń ṣiṣẹ́, Ògún ló ní ìmọ̀pẹ, aṣọ Ògún ní ìmọ̀pẹ yẹn. Mo ní oríta mẹ́ta náà ń parí iṣẹ́ sí, èṣù òun ló wà lóríta mẹ́ta, gbogbo èṣù ìlú oríta mẹ́ta ìlú ló máa ń wà. So kí ni nǹkan tá wá ń sọ? Ìṣẹ̀ṣe ni wọ́n ń ṣe. Torí ẹ̀ ni mo ṣe nífẹ̀ẹ́ orin tí máa ń play tá bá ti fẹ́ bẹ̀rẹ̀ ètò pé wọ́n fi ẹ̀sìn, wọ́n fi gba ìṣẹ̀ṣe lọ́wọ́ wa, ẹ̀tànjẹ náà fi gba ìṣẹ̀ṣe lọ́wọ́ wa. Ìdí nìyẹn tá ṣe gbọ́dọ̀ padà sínú ìṣẹ̀ṣe. A gbọ́dọ̀ safeguard ìṣẹ̀ṣe wa. Tí anybody tó bá ti wá sọ̀sọ́kúsọ nípa ìṣẹ̀ṣe wa, a gbọ́dọ̀ máa wá debunk ẹ̀, nítorí pé kí ni, ṣé ẹ̀sìn àjòjì ló sọ fún àwọn baba ńlá wa pé Elédùmarè òun ni Elédùmarè ń jẹ́ ni? Kò kí ń ṣe ẹ̀sìn àjòjì. Àwọn baba ńlá wa mọ Ọlọ́run l'Elédùmarè, wọ́n ti ń pè, ó dẹ̀ ń jẹ́ wọn ní ọ̀nà tó mọ̀. Ó dàbí ẹnìkan tí mò ń ṣe ìwàásù ìṣẹ̀ṣe fún, tó sọ fún mi pé aunty you have backslide. Mo ní tí ọmọ ẹlòmíì, ọmọ tó bí tó bá pe ìyá oníyá ní ìyá ẹ̀, ṣé inú ẹ máa dùn sí ni? Ó la abomination. Mo ní ara abomination tá ń commit nìyẹn tí gbogbo wa fi wà lóko ẹrú nílùú òyìnbó. Mo ní mo àbí léèrè, mo ní ṣé àwọn òyìnbó àwọn náà sọ fún àwọn baba ńlá wa pé Elédùmarè l'Elédùmarè ń jẹ́ lédè Yorùbá ni? Àní tá bá yọ èdè òyìnbó, tá bá yọ kúrò lẹ́nu wa, tá ń sọ èdè Yorùbá, nítorí pé àwọn ọ̀rọ̀ míì wà lédè Yorùbá tí kò ṣe túmọ̀ lédè òyìnbó. Àti wípé àwọn ìtumọ̀ tó ń fún wa kò kí gbogbo ìtumọ̀ yẹn kọ́ ló jẹ́ ìtumọ̀ tó jójúlówó ìtumọ̀. Ìdí nìyẹn tá ṣe gbọ́dọ̀ máa safeguard spirituality wa. Gbogbo bá ṣe ń pariwo nísìn, a fẹ́ gba Yorùbá nation wa, torí pé kí ni, a ti ṣèdè nù, a ti sọ àṣà nù, a ti sọ ìṣẹ̀ṣe nù. Bẹ́ẹ̀ làwọn kan dìde ni wọ́n bẹ̀rẹ̀ sí ní gbógun ti àwọn tí wọ́n ń ṣe struggle pé kí ni o, àwọn náà fẹ́ Muslim nation. Ẹni tó bá fẹ́ Muslim nation kó gba Arab country lọ náà. Àwọn Arab country Muslim nation ni wọ́n. Ilẹ̀ Yorùbá odù fákọ̀ọ̀kan tó tẹ gbogbo ilẹ̀ kankan dó wà. Ìṣẹ̀ṣe làwọn baba ńlá wa ti ń ṣe kán tó gbẹ́sìn àjòjì wá. Kí ló dé tó yẹ pé a máa wá torí ẹ̀sìn àjòjì? Àwọn tó lẹ̀sìn gan, wọn ò gbé ẹ̀sìn wọn sórí tó wa. Wọn ò para wọn nítorí ẹ̀sìn wọn. Kí ló dé tó yẹ pé àwa ta tọrọ mi mọ́ bí ṣe máa sọ Yorùbá yẹn, bóyá a lọ gba ẹ̀sìn ẹlẹ́sìn la fẹ́ máa para wa nítorí ẹ̀sìn ẹlẹ́sìn. Adẹ̀mú títí wa agbésẹ́ńkùlé, amú títí wa asọ́dànù. Mo wá sọ fún ọmọbìnrin yẹn, mo ní our forefathers they see God in everything. Nínú gbogbo nǹkan ni wọ́n ti rí Ọlọ́run Elédùmarè, nínú gbogbo nǹkan ni wọ́n ti rí Elédùmarè àtàwọn gbarúmọlẹ̀. Àwọn kan àwa ta sọ pé kíní kan o,
over my blood of Jesus. Àwọn òyìnbó wọ́n wá sọ́dọ̀ Ọ̀ṣun. Wọ́n wá wẹra wọn nínú odò Ọ̀ṣun. Wọ́n wá ṣe ìwòsàn ara wọn nínú odò Ọ̀ṣun. Àwa ta ní Sálù dọ́kí olóyè jọba mi wo kíní tí mo gbélé náà kíní ẹ̀jẹ̀ mi yẹn mo ń bọ̀ jẹ́ ìṣetán mi ní pẹ́ ṣetán lọ máa ṣọ́ǹb ẹ má bínú ó yẹ kí n ti kọ nóòtì lẹ̀ fún mi ìrántí ni so bí mo ṣe ń sọ lọ ẹ̀sìn àjòjì òun ló sọ fún wa wípé iná kan wà níbì kan ìbẹ̀rù iná tí gbogbo wa wá ń bẹ̀rù òun ni kò jẹ́ ká fọkàn sí àwọn nǹkan tó yẹ ká ṣe. We need to safeguard our spirituality nítorí pé kí ni àsìkò lélẹ̀ láti safeguard our spirituality wa tó bá yẹ pé gbogbo wa ló níṣẹ̀ṣe gbogbo wa la gbéṣẹ̀ṣe dání kò ní sẹ́ni tó máa kidnap kò ní sẹ́ni tó máa pa nípa ipa ìyá kò ní sẹ́ni tó máa ṣá tàdá máa wọ ara ẹ̀ nítorí pé gbogbo kinní yẹn ààbò tó péye ó wà nínú ìṣẹ̀ṣe wa ìtọ́jú tó péye ó wà nínú ìṣẹ̀ṣe wa kò ní sẹ́ni tó máa ní blood pressure tó máa kú tó bá yẹ pé gbogbo wa à ń safeguard ìṣẹ̀ṣe wa ni àwọn ọmọ kéékèèké wọn ò ní máa kú kò ní sẹ́ni tó máa ṣe yahoo nítorí pé nínú ìṣẹ̀ṣe wa náà ti fi kọ́ wa wípé iṣẹ́ àgbẹ̀ níṣẹ́ ilé wa ẹni kò ṣiṣẹ́ á máa jalè àwọn karambani wọn ò ní máa wá pa àwọn èèyàn lórí oko àwọn ènìyàn wa wọ́n lè concentrate sóko wọn nítorí pé kí ni inú ìṣẹ̀ṣe wa ni tá bá ń sọ̀rọ̀ tá bá ń sọ pé nípa ìṣẹ̀ṣe oúnjẹ tá ń jẹ ìṣẹ̀ṣe wa ni nítorí pé kí ni àwọn forefathers wa gan àwọn ni wọ́n ṣètò oúnjẹ yẹn àwọn gangan ni originator oúnjẹ yẹn tá bá sọ pé kíní kan kò yẹ ká máa jẹ wédú kò yẹ ká máa jẹ ilá kò yẹ ká máa jẹ gbogbo àwọn nǹkan tá ń jẹ ẹ lè imagine Americans wọ́n ṣe capsule kí lorúkọ ẹ̀fọ́ iná bitter leaf mi ìrántí ẹ̀ ní Yorùbá wọ́n wá ṣe capsule ẹ̀ nítorí wọ́n mọ̀ pé ó wà fún ìwòsàn meanwhile àwọn baba ńlá wa wọ́n ti ń gbo ewé ewúro fún wa tínú bá ń rún ẹ ó yá mu ewúro inú máa lọlẹ̀ ó yá mu eléyìí àwa gbogbo àwa tọ́ bí in the 70s 60s 50s gbogbo wa àgbo náà fi wẹ̀ wá dàgbà àgbo náà fi tọ́ wa ọ̀sán gan làwọn ẹ̀sìn àjòjì yìí dé náà bẹ̀rẹ̀ sí ní sọ fáwọn èèyàn ẹlòmíì kí lorúkọ ẹ̀ lọ́nà ń ṣe ìgbóná lásán ló ń ṣe ọmọ tọ́mọ ń kú mọ́ wọn lọ́wọ́ tó yẹ pé àgbolẹ̀ tútù lásán òun náà máa lò fọ́mọ gbogbo ẹ̀ hospital ni mean so I am not against medical treatment but ẹ jẹ́ ká safeguard ìṣẹ̀ṣe wa àwọn òyìnbó mi lè sọ lúbọ mi o nílùú tí mo wà yìí nísìn gbogbo wọn padà sí bio kí ló ń jẹ́ bio àwọn oúnjẹ tí wọ́n fi fertilizer gbìn àwọn oògùn tó yẹ pé ewé àtegbò herbs and roots òun ni wọ́n ń lò nísìn but àwa tó wá gbé wá fún instead of káwa náà padà sẹ́yìn pé ilé tó lọ o òwe ilé ti tó lọ wọ́n ti ń pòwe fún wa pé ilé tó lọ àwa kọ̀yìn sí tó jẹ́ titi wa èyí tó máa ṣe wá láǹfààní èyí tó máa ṣe wòsàn fún wa safeguard ẹ̀ á jẹ́ káwọn àjòjì kó máa ba ilẹ̀ wa jẹ́ wọ́n mú odindi ilẹ̀ tó wọ how many acres wọ́n fi kọ́ refinery ilẹ̀ tó yẹ pé ilẹ̀ oko ni tó yẹ kó máa fi ṣe ọ̀gbìn ẹjọ́ tí náà bá sọ ń bẹ̀ ṣé gbogbo ìlú ò ní jóná wọn ẹ̀rọ pollution àwọ̀ pé pollution máa pa àwọn ènìyàn gbogbo igi wa tó yẹ pé òun ló ń dáàbò bò wá òun ni atẹ́gùn àtàwọn ewé ẹ̀ tó ń ṣe ìwòsàn fún wa wọ́n mú gbogbo ẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní gé lọ sí China wọ́n náà fi ṣe àwọn chair wọ́n fi ṣe oríṣiríṣi wọ́n wá ń kó resources wa wọ́n wá ń kó nílùú wa nítorí pé kí ni àgbà ẹ̀sìn ẹlẹ́sìn àrònú báwọn bàbá wa ṣe ń ronú mọ́ àwọn bàbá wa àwọn forefathers wa inventor ni wọ́n máa ń invent oríṣiríṣi nǹkan ni wọn kì í dúró de
wọ́n dúró de àwọn òyìnbó kankan láti wá bá wọn create nǹkan kan. Àwọn forefathers wa àwọn náà ṣe báàgì, àwọn forefathers wa náà ṣe àgbékọ́. Òyìnbó wọn kì í dádé tẹ́lẹ̀tẹ́lẹ̀, ọ̀dọ̀ wa náà ti rí adé tó dé sórí. Àwọn ọmọ aládé àwárí gbogbo àwọn nǹkan yẹn pé títí wa ni, ẹ jẹ́ ká padà sí, ẹ jẹ́ á máa mójútó. Ìgbà tí àwọn bàbá wa mu ẹmu, kò sẹ́ni tó ní high sugar level nínú wọn, kò sẹ́ni tó ní obesity nínú wọn. But ìgbà tá bẹ̀rẹ̀ sí ní mu bí àtòyìnbó full of sugar, 98% beer is full of sugar. Sugar content here ó high gan. Anybody tó bá mu beer ó ní kíní sí, ó wà láìbù sí high sugar level, ó wà láìbù sí obesity. Mo ti sọ̀rọ̀ nípa alcohol lórí program mi. Ìdí nìyẹn tá ṣe gbọ́dọ̀ safeguard our spirituality, and tá bá ṣe ń safeguard ẹ jẹ́ ká máa sọ àsìkò tí tó fún wa láti sọ. Ògún òun ló rọ irin, òun ló kọ́kọ́ ṣe ìbọn àkọ́kọ́, òun lálágbẹ̀dẹ. Dèní eléni a sì ní àwọn alágbẹ̀dẹ, àmọ́ wọn ọ̀pọ̀ mọ́ nítorí pé kí ni a ti gbé tòyìnbó sí. Ìyàwó Ọ̀rúnmìlà òun ló kọ́kọ́ hun aṣọ, òun ló kọ́kọ́ fi òwú ṣe aṣọ. Àwọn òyìnbó tá ń sọ yìí, awọ ẹran náà ń dàbora, awọ ẹran òun náà ń dàbora kó tó dọ́dọ̀ wa, ọ̀dọ̀ wa náà ti rí aṣọ. Ẹjọ́ ṣé wọ́n ń gbin igi òwú mọ́? Kò sí igi òwú mọ́, àìmọye gbogbo nǹkan tá ti sọnù. Mo ń béèrè, mo ní nísìn mo notice pé wọ́n ń lo ìkòkò padà láti máa fi dáná. Even wọ́n sọ fún wa nínú kí lorúkọ ẹ̀ pé àwọn pọ́ọ̀tù tá fi ń ṣe oúnjẹ igan, ó pẹ̀lú àwọn nǹkan tó ń fa cancer fún wa because kò wá hygienic enough. Àwọn bottle water tá a mu, kí ni chloride wà nú ẹ̀, oríṣiríṣi tó bá ń ṣe kí lorúkọ mi nǹkan mọ́ sọ ní kí nítorí French náà máa fi ń kọ́ wa. Àwọn òkè tó ń rọmi sí fún wa tá a mu, meanwhile àmú làwọn bàbá wa ń pọnmi sí. Gbogbo ìdọ̀tí tó bá wà nínú omi yẹn ó máa sílẹ̀ ni, omi yẹn dẹ̀ máa tutù ni, kò ń gbóná rárá. But a rí nírí pé old school ni, kíní kan ni. Nígbà tá à ń sọ̀rọ̀ tán àwọn kan jẹ pizza, wọ́n jẹ kíní kan. Mo ní Nàìjíríà èmi gan mo ti wà ń bíbà for years, mi ò ń jẹ pizza. Why should I be eating pizza? Ṣójó jẹ ìlú wa ni, èmi ò ń jẹ pizza o. Ọmọ mi wà bí tí n bá parọ́ àwọn ọmọ ẹmùkọ́ ọmọ bí wọn á ní my mommy you are lying o. Mi ń jẹ pizza, mi kì í jẹ pizza. Dọ́kì ṣé mo máa ń jẹ pizza? Èmi ò ń jẹ pizza. Oúnjẹ ni kíní kan á gbé gbogbo títí wá sílẹ̀ tó ń ṣara lóore. Mo wá rí lórí TikTok àwọn òyìnbó wọ́n wá ro iyán, wọ́n á ro àmàlà, wọ́n á ro fùfú. This is fùfú and ẹ̀gúsí soup. Oúnjẹ tiwa ọwọ́ náà fi ń jẹ. Àwọn èèyàn wa wọ́n mú irin, wọ́n kó sọ́wọ́, wọ́n náà wọ́n fi fọ́ọ̀kì jẹun. Èmi náà mú pẹ̀lú o. Ìdí nìyẹn tá ṣe gbọ́dọ̀ safeguard the spirituality wa. We must force ourselves out of this religion of slavery. A need láti fa ara wa jáde. A lot of people wọ́n máa ní kí náà máa sọ tí mo lọ ń ṣe kíní kan ẹbí máa kọ̀ mí, ara máa kọ̀ mí, ojúlùmọ̀ máa kọ̀ mí. Nígbà táwọn ẹbí bá rí ìwà ènìyàn òun ló máa invite wọn wá sínú ṣẹ̀ṣe. I am proudly oníṣẹ̀ṣe. I am proudly ẹlẹ́bọ ni mí. Ẹ pè mí lẹ́lẹ́bọ, I am a proud one. Because ẹ̀sìn àjòjì náà tí gbogbo yín sá lọ, ṣé wọn kì í rúbọ ńbẹ̀ ni? Ẹran tẹ́ ń pa lọ́dọọdún, kí ni ẹran yẹn jẹ́? Ìrúbọ náà ni ẹran yẹn. Gbogbo wa dẹ̀ là ń rúbọ, kò sí ẹ̀dá alààyè kan tí ó kì í rúbọ. Bá ṣe ń rúbọ ẹnu tá ń fẹ́nu lóúnjẹ, là ń rúbọ ẹsẹ̀ tá ń kó bàtà sẹ́sẹ̀. Gbogbo ọ̀nà la fi rúbọ, à ń rúbọ ara, à ń wọṣọ fára. So kí ló dé tí mi ní accept pé ẹlẹ́bọ ni mí? Ẹlẹ́bọ ni mí náà.
I am proudly ẹlẹ́bọ. Wọ́n sọ pé God. Wọ́n mú tó bá fẹ́ kọ God ju títí wa, wọ́n mú small letter G. Tó bá fẹ́ kọ God ju títí wọn to make them superior. They are not superior. We are the first creation. Hello, mo sọ ma ní ẹni tó bá fẹ́ ja ìjàngbara, a need láti mọ ìtàn wa. Káyé máa gbé ìtàn àgbélẹ̀rọ, káyé máa kà káàkiri. A lot of us as náà ṣe jàngbara, a mọ anything nípa ìtàn wa. A mọ àwọn ìlú wa, a mọ odù tó tẹ ìlú kọ̀ọ̀kan dó. A máa wá pariwo, wọ́n ti kidnap o, wọ́n rape o. Tó bá jẹ́ pé gbogbo àwọn ọmọ tí wọ́n rape lẹ́ni lọ́jọ́ tòní tí wọ́n sọ wọ́n di aláàbọ̀ ara, gbogbo wọn ni mágùn wà lára wọn. Bóyá wọn ní rape wọn mọ́, bóyá àwọn rapist wọ́n á dínkù. Tó bá jẹ́ pé gbogbo àwọn kidnapper, àwọn tí wọ́n kidnap, wọ́n fọwọ́ kàn wọ́n, wọ́n ṣubú lulẹ̀. Má fọwọ́ kàn, má lù ó wà lára àwọn èèyàn wa. Bóyá wọ́n ti stop kidnapping. Kidnap wọn, rape wọn, gba owó bitibiti lọ́wọ́ wọn, tún pa àwọn èèyàn wa dànù. Torí pé kí ni? Nítorí pé a gbé ìṣẹ̀ṣe wa, a gbé sẹ́kùlé. Nítorí pé a rí ìṣẹ̀ṣe wa gẹ́gẹ́ bí nǹkan pàtàkì mọ́. Oríṣiríṣi àìsàn òun ló ń pa àwọn èèyàn wa. Láyé àtijọ́ tí ọmọ 70 years bá kú, ó ṣọ́kù ni. Bàbá tèmi 106 ló kú. Bàbá mi ò dé jẹ tòmátò rí, ata gbígbẹ ló máa fi ṣe ọbẹ̀. Wọn ò dé lọ́ndì ẹ̀rọ, ọwọ́ ló máa fi lọ. Ọwọ́ ló máa fi lọ ata tó ń jẹ. Kí ni machine tó ti paint àkó sínú oúnjẹ tá ń jẹ. Oríṣiríṣi pollution here and there. Àwa náà àwọn èèyàn wa ń kú, àwọn èèyàn wa ń ṣàìsàn. Torí pé a ti gbé spirituality, èèyàn mélòó ló dẹ̀ máa gbó. Gbogbo àwọn tí wọ́n náà ń ṣe wá fún wa sìn, ṣèbí ewé ni wọ́n ń lọ. Kí la mọ̀ tán fi kún àwọn ewé yẹn? Mo show example ewé kẹ̀kẹ́ liver tí mo lọ rà. Meanwhile mo ti ra tíì ní almost €5. Ewé is €1.50 ni mo lọ ra original ewé ẹ̀. Iṣẹ́ tewé yẹn dẹ̀ máa ṣe, ó ṣe kíní ju iṣẹ́ tí máa ṣe fún mi lọ. Ìdí nìyẹn tí mo ṣe ní ẹ jẹ́ ká safeguard spirituality wa. Ẹ jẹ́ kí gbogbo wa padà sílé. Ẹ jẹ́ ká ṣàwárí ara wa. Ìṣẹ̀ṣe la gbà. Kí ló dé tó yẹ pé ìṣẹ̀ṣe tó jágbà yẹn la kọ̀ sílẹ̀? Ìṣẹ̀ṣe la gbà. Kí ló dé tó jẹ́ pé ìṣẹ̀ṣe tó jágbà yẹn òun la kọ̀ sílẹ̀? Ẹ má bínú, mo kí gbogbo yẹn káàbọ̀ sórí ètò. A lot of people wọ́n di ẹrú material. Ẹ lọ wò ní ìsìn gbogbo àwọn obìnrin wa wíìgì náà dẹ̀ ń dé. Mo wá lọ lórí Facebook, mo wá rí bó ṣe mú irun wa, wọ́n di irun, wọ́n fi ṣe akèrègbè, wọ́n fi ṣe oríṣiríṣi, wọ́n gbé sórí kíní. Ṣé kò jẹ́ nǹkan ìwúrí ni? Ó jẹ́ nǹkan ìwúrí. Èmi náà dé wíìgì ńgbà kan, bọ̀ mo ti yọwọ́ mi pé gbogbo àwọn nǹkan yẹn, àwọn nǹkan tó ń fi wá sóko ẹrú yẹn, àwọn òyìnbó ń sìn, wọ́n ń dirun wọn ni. Àwa wá dẹni tó ń gbé wíìgì sórí káàkiri. A lot of us gẹ́gẹ́ bí ọmọ káàárọ̀ àjíire, a fi ara wa sóko ẹrú material things. A jẹ́ kí kò sí ẹni tó máa wà nínú ìṣẹ̀ṣe tó máa gba ìṣẹ̀ṣe tọkàntọkàn, tó máa ṣàbòsí ẹnì kejì, tó máa parọ́. Àwọn oníṣẹ̀ṣe yẹn, àwọn làwọn ń tì sẹ́yìn, a máa tì wọ́n sẹ́yìn, a ní káwọn kún. Ẹ wo Yorùbá nation tá ti ń parọ́ láti bí ọdún mélòó kan. Tó bá yẹ pé a ti gbé sínú òkè ìṣẹ̀ṣe gangan la máa lò tá máa fi gbà. Àwọn tó ń ṣiṣẹ́ o, ìṣẹ̀ṣe ń ṣe tiẹ̀ o, wọn ò dáwọ́ dúró, wọn ò sinmi o.
a ti kúrò lórí tata wà yìí, a ti sọ̀rọ̀ lórí ìjàngbara. Kí là ń pè ní jàngbara? Àwọn bàbá wa wọ́n jìjàngbara láti fi gba ara wọn ni lọ́wọ́ ẹrú, lóko ẹrú. Wọ́n jìjàngbara ni. Tí wọn bá jìjàngbara, àwọn ò ní ríbi dúró, àwọn ò ní wà láyé lẹ́ni. Ju gbogbo ẹ̀ lọ, òfin ó wà nínú ìṣẹ̀ṣe. Àsọtẹ́lẹ̀ ó wà nínú ìṣẹ̀ṣe. Bí wọ́n ṣe dá ayé, bí ayé bọ́n ṣe dá ayé, ó wà nínú ìṣẹ̀ṣe. Tá bá mọ ẹni tó gbọ́ ifá yanrantí wọ́n á kí odù fáyẹn fún wa. A máa mọ creation wa. Kò ṣe àgbélẹ̀rọ tí wọ́n ń gbé kiri lẹ́gbẹ̀gbẹ̀ títí tó ń sọ fún wa. Odùduwà Mẹ́kà ló ti wá. Kí lorúkọ gbolé wọn? Kí lorúkọ ìdílé wọn? Ṣáwọn ará Saudi ṣé wọ́n dúdú ni? Ṣé wọ́n nídìílé ni? Ṣé wọ́n nóríkì ni? Odùduwà nóríkì, Ọ̀rúnmìlà nóríkì, Ṣàngó lóríkì, Èṣù lóríkì, Ọbàtálá lóríkì, Iyèmọ̀ lóríkì. Kò sí gbogbo orúnmọlẹ̀ wa tí wọ́n nóríkì. Àtẹ̀túgbà wọn kan Ọ̀rúnmìlà ni Jésù. Kò jọra wọn, kò jọ ara wọn, kò síbi tó ti jọ ara wọn. Ìgbà tí Ọlọ́run dá kálukú, ó dá wọn, ó dàbí nísìn kéèyàn kan wá sọ fún mi pé Bíọ́lá o kì í ṣọmọ Ìjẹ̀bú mọ́ torí pé mo gbé French passport lọ sọ́wọ́. French ni mí. Ṣé mi ò mọ bí tí mo ti wá ni? Ṣáwọn French lóríkì ni? Wọn ò lóríkì, wọn ò nídìílé. Àwa nídìílé alóríkì. Kómídé kómí tá bá gbé sọ́wọ́, a gbọ́dọ̀ gbàgbélé. Ilé ni àbọ̀sími oko. Gbogbo wa gẹ́gẹ́ bí ọmọ káàárọ̀ òjíire, we must, it's not even need, it is a must for us to safeguard our spirituality. I need láti bàbá ṣe safeguard spirituality wa, ẹ jẹ́ ká máa safeguard heritage wa. Ṣó ṣe gbọ́ ní ayé àtijọ́ wọn ò lè gbé ọba. Kò sí ẹni tó lè fọwọ́ ta ọba láyà, kò sí ẹni tó lè sọ̀rọ̀ àbùkù sọ́ba. Ó ti ṣẹlẹ̀ rí, Bọ̀dé Thomas ó gbókú ni. Torí pé ó sọ̀rọ̀ sí odindi ọba. Ìgbà tó yẹ pé gbogbo àwọn tó ń jọba nísìn, Ifá ò mú wọn mọ́, wọn hàn ṣòro ọba. A lot of them ò wọ̀ pé bí. Gbogbo wọn ti di Muslim and Christian, ìmàle àti ẹ̀sìn gbàgbé. Àti ẹ̀rọ àwọn fọ́tò àwọn ọba, wọ́n bọ́ gbogbo adé wọn sílẹ̀ lẹ̀. Wọ́n ló ń forí balẹ̀ fún èèyàn. Odindi ọba aládé nílẹ̀ káàárọ̀ òjíire, ojú gbà mí tì, omi bọ́ lójú mi. Ìdí nìyẹn tá ṣe ń pe àwọn ènìyàn wa kó padà sínú ìṣẹ̀ṣe. So that ọjọ́ ọ̀la ọjọ́ ọ̀la wa á lè ní ìtumọ̀ tó péye. Nítorí pé bá ṣe ń bá lọ yìí, tá bá tètè padà sínú ìṣẹ̀ṣe wa, ká gbé ìṣẹ̀ṣe wa lárugẹ, ká tètè bẹ̀rẹ̀ sí ní mú ìṣẹ̀ṣe wa lọ́kùnkúndùn, ká dẹ̀ fi òótọ́ ọnú ká fi gba ìṣẹ̀ṣe wa. Kò sí ìgbà tí ọjọ́ ọ̀la ò ní mẹ́hẹ. Another one ni tí mo tún fẹ́ sọ ni pé bí wọ́n ṣe sẹ́ńtà èṣù. Èṣù ni o, èṣù ni o, èṣù ni o. Ẹ jọ̀ọ́ ká má sọ ní èdè Yorùbá pé èṣù. Kí làwọn òyìnbó ń pe èṣù? Satan. Ìgbà tó máa sọ pé Gabriel, wọ́n ní Gabrieli. Ìgbà tó máa sọ pé Jesus, wọ́n ní Jésù. Kí ló dé tí wọ́n ṣe pé Sátánì ní èṣù? Because èṣù títí wa is a minister for justice. Òun ló máa bá wa ṣe àwọn oríṣiríṣi nǹkan. Ẹ lè béèrè nǹkan lọ́wọ́ èṣù, ẹ lè rán èṣù iṣẹ́. But nísìn, kódà àwọn tó tiẹ̀ jẹ́ ọba aládé gan, wọ́n sọ pé èṣù ò ní ráyè láàrin wa o. Àwọn ọmọ èṣù, a tún máa criticize forefathers wa.
ti safeguard ìṣẹ̀ṣe wa, tá ti safeguard spirituality wa, tá ti safeguard culture wa, a máa rí how do unprecedented breakthrough tó máa ṣẹlẹ̀ nílẹ̀ káàárọ̀ òjìrè. Tó bá yẹ pé gbogbo àwọn kidnapper tí wọ́n mú wọn kó wọn lọ police station, wọ́n ti jẹ́ kó fi ọ̀rọ̀ gbé wọn àbí wọ́n ti fi kíní sí nǹkan sí wọn lára ni, ẹjọ́ wọn ṣọ́ máa tún ráyè lọ kidnap wọn. Wọn ò ní rójú ráyè lọ kidnap. Ẹ wo gbogbo onúgbó nílẹ̀ káàárọ̀ òjìrè kákàkiri, àwọn Fúlàní wọ́n kóra wọn kọ́bẹ̀, àwọn èèyàn ò lè lọ dáko mọ́, àwọn èèyàn ò lè ṣoríṣiríṣi mọ́. Àdẹ̀rí kankan ṣe sí. Ẹ wá máa ní àwọn èèyàn most especially àwọn tó ń sọ̀rọ̀ tó jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀, àwọn oníṣẹ̀ṣe ẹ̀jìdé o, àwọn oníṣẹ̀ṣe tẹ́tí demonize for more than decades, 100 years. Ẹ wá máa ní kó dìde. Ṣé bó ṣe ń ṣe nìyẹn? Ṣé ọmọ tó faṣọ ìyá níta gbangba tó rìn ìyá ìníwòwò, àwa sọ fún àwa síkì, àwa lórí ìdùbúlẹ̀ ẹ̀sán wọn mi, màmá mi dìde o. Ṣé ìyá tó ti rìn níwòwò tó ti fi ṣẹ̀sín òun ló máa dìde sí ẹni? Àbí kó kọ́kọ́ lọ tọrọ ìdáríjì pé àìmọ̀ ni o, màmá ẹ dáríjì mí, a ti padà wálé báyìí, ẹ gba ilẹ̀ wa fún wa. Látijọ́ tí wọ́n ti ń ṣe ẹ̀sìn Kristẹni, ẹjọ́ kí ni Christianity ṣe sílẹ̀ Yorùbá? Látijọ́ tí wọ́n ti ń sin ẹ̀sìn Màlé, kí ni ẹ̀sìn Màlé ṣe sílẹ̀ Yorùbá? Number one, ikú àìtọ́jọ́ ni Christianity ló mú wá. A lot of people wọ́n dẹ̀ tí ò lè lo oògùn mọ́, blood of Jesus or blood of Jesus, àdẹ̀rí blood of Jesus kó sọ̀kalẹ̀. Wọ́n mú ìtàn wa, wọ́n jí gbogbo ìtàn wa. Ẹ̀là Ifá sọ fún wa wípé ẹ̀là nìkan ṣoṣo lọmọ bíbí inú Elédùmarè. Òyìgí ló bí ẹ̀là. Ewé ẹ̀là ni Ọ̀rúnmìlà fi ṣàṣejẹ fún Òyìgí. Wọ́n mú story yẹn, wọ́n turn it around. Àìmọye research tá à ń ṣe tó yẹ pé àìmọye àwọn nǹkan tí wọ́n ń sọ tí ó exist. Ẹ̀sìn Màlé jihad warrior ni wọ́n, kill and go ni. Wọ́n máa sọ pé àwọn ò nẹ́mí ìdáríjì o. Ìṣẹ̀ṣe tó wá ní ìfẹ́, tó ní ìfaradà, ẹ wo ìgbà tí wọ́n ti ń gbógun ti ìṣẹ̀ṣe bọ̀, àwọn oníṣẹ̀ṣe ò dẹ̀ jà, wọn ò dẹ̀ sọ̀rọ̀. Ẹ wo ọdún tí wọ́n ti ń gbógun ti ìṣẹ̀ṣe bọ̀, táwọn oníṣẹ̀ṣe dẹ̀ gbọ́wọ́ lẹ́rọ́ tó ń wò wọ́n, wọ́n ní a kì í gbèjà èèwọ̀, èèwọ̀ ní gbèjà rẹ̀, èèwọ̀ dìde nísìn, èèwọ̀ gbèjà rẹ̀, ẹ fi gbé ta. Nǹkan tá a bá mọ̀ òun ni ká máa sọ, nítorí pé tá a bá ń sọ̀rọ̀, number one, Google ń tọ́jú gbogbo àwọn nǹkan tá à ń sọ. Ẹlẹ́ẹ̀kejì òun ni pé ká rántí ọjọ́ iwájú. Àwọn oníṣẹ̀ṣe wọn ò jókòó, wọ́n gbìyànjú lórí ọ̀rọ̀ Yorùbá nation. Gbogbo èèyàn kan máa ń sọ, máa ní ẹni tó bá wà convince òun ló máa gbégbèsè lórí ẹ̀. The fact that páwọn kò bọ́ síta níwọ̀n wò kò mí páwọn èèyàn ò gbégbèsè lórí ẹ̀. Nǹkan tó bá wù anybody òun ni kó ṣe, personal àìkíní wọn nìyẹn. Èèyàn lè fi rẹ̀ ṣẹ̀sìn kó kọ́ èmi, ìjàngbara ni mo gbé dání, ìṣẹ̀ṣe ni mo fẹ̀yìntì. But ẹ má máa wá give unnecessary accusation statements. Torí pé àwọn èèyàn ò ṣe fídíò pé ìgbésẹ̀ báyìí ni mò ń gbé, ìrìn báyìí ni mò ń rìn. We know people that are working tirelessly concerning this our movement, and we know people that are working tirelessly against this movement. The more you know, the less you talk ni. Nítorí pé téèyàn bá sọ̀rọ̀ nígbà tí ó yẹ kó sọ̀rọ̀, ó máa di ẹrú ọ̀rọ̀ ni. Ìdí nìyẹn táwa kan ṣe máa ń dákẹ́. Not that à ń rí à ń gbọ́, but
àní wá láti wá sọ nǹkan tó máa fa ìrìn àjò sẹ́yìn, nǹkan tó máa mú ìlọsíwájú òun la máa wá sọ. Táyọ̀ kò bá sọ pé òun lòun mọ̀nà, Kẹ́hìndé ò bá sọ pé ọ̀nà nìyẹn. Ohun tó ṣe kókó fún gbogbo wa ni pé ká ti dé orí ilẹ̀ wa padà, ká ti padà ká reclaim ilẹ̀ wa, torí orí ilẹ̀ wa la wà, so kò sí ibi kan ta ti ń bọ̀, orí ilẹ̀ wa la wà, ká gba nǹkan wa, ká gba ẹ̀tọ́ wa, ká lé àwọn àjogún, ká lé wọn kúrò lórí ilẹ̀ wa, ká dẹ̀ máa ṣe kí ni, ká gbégbé ayọ̀ àti ìgbé àlàáfíà. Lẹ́ẹ̀kan sí, mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín lójoojúmọ́ nígbàkúgbà. Ọpẹ́ mi ní máa ṣaláì dúpẹ́. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Elédùmarè tó pè mí, tó yàn mí. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ gbogbo gbarúmọlẹ̀ tó ń ṣe alátìlẹyìn wa, tó ráwọ̀ ò ní alátìlẹyìn kankan níbi kankan. Elédùmarè ló bá alátìlẹyìn wa. Mo máa rọ̀ wá, mo máa bẹ̀ wá, ẹ jẹ́ ká ṣàwárí ara wa, ẹ jẹ́ ká ṣàwárí ara wa. Gbogbo wa pátápátá la ní òrìṣà kan tí ó bá kálukú wáyé. Gbogbo wa pátápátá la ní òrìṣà kan tí wọ́n bọ nídìílé wa. Gbogbo wa pátápátá ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní lo ewé àtegbò fún ìwòsàn ara wa, káwọn ọ̀dọ́ wa kó yé kúkú àìlọ́jọ́. A lot of our youth are dying. Àwọn àìsàn tó yẹ pé kò yẹ kó ṣekú pa wọ́n ló ń pa wọ́n. Àwọn àìsàn tó ní àtúnṣe òun ló ń pa wọ́n. Báwo lèèyàn ṣe máa náà mu àgbo, àbí wọ́n fún ẹ lágùn mu, òun fi ògógóró mú? Size ògógóró tó fi mú yẹn, ṣé ó jẹ́ right size? Alájì mórí yẹn káàbọ̀ sórí ètò jàre. Ìyàwó just get home ni o. Bẹ́ẹ̀ ni sà, ẹ ṣe gan ni. Ẹ jẹ́ ká ṣe gbogbo nǹkan níwọ̀ntúnwọ̀nsì. Gbogbo bó bá o pa, bó bá o bù lẹ́sẹ̀, ìfàsẹ́yìn ògo ló ń fà fún gbogbo àwọn ọmọ káàárọ̀ àjíire, torí kò kí ń ṣe ìwà wa. Ìwà wa ni ọmọlúwàbí. Àìmọye ọmọ tí bàbá mi tọ́ tí wọn ọmọ ẹyẹ tó ṣu wọn. Àìmọye èèyàn tí bàbá mi gbà sílé tó gbélé wọn tí wọn ò dẹ̀ mọ ẹbí wọn. Èmi gan mo mọye èèyàn tó ti gbé nínú ilé mi tí mi mọ ẹbí ẹ̀, tí mi máa rà ẹ̀. Ìwà ọmọlúwàbí wa nìyẹn. Mi ò dẹ̀ torí ẹ̀ ṣe lára, mi ṣe tẹ̀m̀bẹ̀lẹ̀kún wọn. Ẹ jẹ́ ká bọ́. Mo máa ń sọ máa ní ìwà Nàìjíríà, ẹ má jẹ́ ká gbé wọ Yorùbá nation wa o. Kí wà Nàìjíríà ká bọ́lẹ̀ sínú Nàìjíríà, because gbogbo wa tó ń wù sí, gbogbo àwọn ọmọ káàárọ̀ òjíire tí wọ́n kó owó tọ́jú, rí bówó ṣe bàjẹ́. Ebi dẹ̀ ń pa àwọn èèyàn òró ń jẹ́jẹ́. O ò lè sọ pé o fẹ́ dépò kó wá fi Ògún búra, kó o fi Ṣàngó búra pé àníṣe o máa ṣe ìtọ́jú aráàlú, kó wá lọ kówó tọ́jú. Ara àwọn nǹkan tó fa ìfàsẹ́yìn ògo nìyẹn o. Tó bá jẹ́ pé gbogbo àwọn politician wa ló fi Ṣàngó búra, ló fògún búra, ló fèṣù búra, kí wọ́n tó dé orí ipò yẹn, gbogbo owó tẹrí tí wọ́n kó jáde ní ìsìn yẹn, wọ́n á ti fi túlù ṣe. Àwọn èèyàn ní máa sá kákàkiri. Àìmọye àwọn tó ti sá lọ, tó gba Mediterranean Sea tí wọ́n ti kú sínú omi. Àìmọye àwọn tó ti tì sínú omi pé ẹ tún fẹ́ wá bàlùwà jẹ́. Ìdí nìyẹn tá ṣe gbọ́dọ̀ safeguard spirituality wa. Ìdí nìyẹn tá ṣe gbọ́dọ̀ safeguard heritage wa. Culture wa ó ti sọnù, ká tètè mú ká dá padà. Ìran Yorùbá ló máa dirun, la máa ṣe afro, ta máa gbé afro tó fine sórí. Ní ìsìn wíìgì ni gbogbo wa ń dé. À dirun sísàlẹ̀, àwa gbé wíìgì lé lórí. Ìwà ìnítẹ́lọ́rùn ni. Àwọn ọmọ kóòtù òjíire la máa mú kí lorúkọ ẹ̀, àdí àgbọn original tá máa fi para. Ẹlòmíì wọ́n ròbó bóra ni. Àdí àgbọn original ló ń lò. Oríṣiríṣi kẹ́míkà ló ń pò pọ̀. Mo rí fídíò kan lánàá, mo kàn ń sunkún ni. Bàbá kan tiẹ̀ ń bú mi pé ìyá àbíyọ lè sunkún jù. Mi ò mọrú kẹ́míkà tó fi para within few minutes àwọn èèyàn dẹ̀ funfun gbà tó ń ṣàn dànù.
mélání ara wa tó ń protect àìsàn lára àwọn ọmọ káàárọ̀ òjíire là ń bó dànù. mélání tó yẹ pé àwọn pípù yìí wọ́n ń jealous wa, àwọn funfun yìí wọ́n ń jealous wa. Ìgbà tí mo sick ní few last month anyway mo wá lọ ọ̀dọ̀ doctor wá ní kí n lọ ṣe covid test. Mo ní mi ní grip rí látijọ́ tí mo ti dé lui. Mo ní kó lọ wo orí system. Ó bá gbá system pẹ́pẹ́pẹ́pẹ́. C'est vrai. Tó tọ́ ni. Ó ní kí n lọ ṣe covid test. Mo ní àní mi ilé tó bá ń pín 1 cent mi ilé ní. Mi ilé ní covid ṣe. Ó ní àní kí n lọ ṣe covid náà. Mo bá lọ ṣe covid test. Meanwhile covid test 3 hours ní result. Wọ́n wá test result sí mi online ní nísìn. Pé negative n bá pe doctor mo ní ó jẹ́ kí n náwó pùríà for nothing. Mo kàn sanwó for nothing ni. I know I don't have covid. Torí pé mo mọ̀ pé mi fi àgbo mi fi ṣeré. Mi sọ pé a lè ní but tá bá ń tọ́jú ara wa kò ní lágbára tó bó ṣe lágbára tó fáwọn people yìí. Covid ti padà dé nísìn. Èèyàn 370 ti kú láàrin last week sẹ́ni sí alẹ́ àná nínú ìlú yìí. A ní bá wọn kúkú ọ̀wọ̀ọ̀wọ̀. Ẹ jẹ́ ká padà sí ìṣẹ̀ṣe wa. Wọ́n manage ẹ̀ ni. Àwọn people yìí wọ́n ní ohun tó máa mú àìsàn yẹn kúrò láàgọ́ ara. Ohun tó máa manage ẹ̀ ni. Ẹ wo ẹni tó bá ní diabetes. Oògùn diabetes tó dájú tẹ́ pé tẹ́ni yẹn bá lọ ṣe test wọ́n ní kò ní diabetes mọ́. Ó wà nílẹ̀ Yorùbá. Ká téèyàn bá ní cancer. Oògùn cancer tó dájú tó wà tó yẹ pé mo ti fi ẹ̀jẹ̀ family mi ẹ̀jẹ̀ mi mo ti fi ṣe example rí lórí ètò. Màmá yẹn ní cancer wọ́n bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ ẹ má ṣe chemo ẹ wá lọlé the same cancer tó ní lọ́kọ wọn ní ọkọ wọn is 90 something years wọ́n sì wà láyé báyìí. Màmá mi ti lọ ṣe ẹ̀gbọ́n màmá mi ti lọ ṣe chemo màmá yẹn ti kú. Ìbànújẹ́ ló jẹ́ fún ọkàn mi. Meanwhile bàbá yẹn ṣì ń lo ewé àtegbò wọ́n ṣì ń live with it o. Ẹ lè rí dádì kẹ́ ni wọ́n ní cancer náà. Kò hàn lára wọn. Bẹ́ẹ̀ náà ni prostate cancer náà. Bọ́n ṣe sọ pé prostate cancer ó ń pààyàn nìyẹn wọ́n máa ṣe operation ẹ̀. Ewé àtegbò tó máa gbẹ́ ó wà nílẹ̀ káàárọ̀ òjíire. Tẹ́mi ò bá mọ̀ mí ní sọ nǹkan tẹ́mi ò bá mọ̀ èmi ò kí ń sọ. Ẹ jẹ́ ká safeguard spirituality wa. Ẹ jẹ́ ká safeguard heritage wa. Ẹ jẹ́ ká safeguard culture wa. Ẹ lọ wo Brazil. Ìṣẹ̀ṣe tí ilẹ̀ káàárọ̀ òjíire ni wọ́n gbé dání lójú méjèèjì. Tí wọ́n ń ṣe wọn ò dẹ̀ fi ṣeré. Kó má di wípé ọdún 5 sígbà tá a wà yìí àwa Yorùbá àwa máa wá lọ pé àwọn òyìnbó kan wá dífá fún wa. Tó bá jẹ́ pé Ifá o kò ń ṣe ohun Elédùmarè ni kí ló rán àwọn ọmọ wa kán máa kọ́fá àwọn ọmọ wọn kán máa kọ́fá ńlẹ̀ Yorùbá fún. Wọ́n ń san owó iyebíye owó ribiribi fún. Mo bẹ̀ wá mo rọ̀ wá ẹ jẹ́ ká padà sílé. Ó ṣe kókó. Àsìkò fún wa lélẹ̀ láti padà sílé. Àsìkò fún wa lélẹ̀ láti padà sílé. Gbogbo àwọn ọmọ tó rape yẹn tí mágùn bá wà lára wọn ṣé gbogbo àwọn rapist ò ní kú dànù. Àwọn tó ń kidnap tí yẹ pé ó fọwọ́ kan báyìí pé ó gbé báyìí ó ṣubú lulẹ̀. Ó ná wọn àlùwò wà lára wọn ó ná wọn báyìí wọ́n ń ṣubú lulẹ̀ ó wà nílẹ̀ káàárọ̀ òjíire ó sì wà original wà. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín o. Èmi máa fèyí ṣe lọ ẹ̀yin ni màá bá èmi lẹ máa rí o. Wọn ò nífẹ̀ẹ́ nìkọ̀ọ̀kan wa ṣàwátì o láṣẹ Èdùmàrè o. Elédùmarè á wà pẹ̀lú wa o. A fi wá mọ̀nà òtítọ́ o. Ẹ jẹ́ ká padà sílé o. Ẹ jẹ́ ká safeguard spirituality wa o. Ẹ jẹ́ ká mójútó heritage wa o. Culture wa ó ti ń gbayé lọ o. Ifá ń gbayé lọ ọ̀gbẹ̀rì ò mọ́ o. Ẹ jẹ́ ká tètè múra o. Kó máa di pé a máa wá lọ fowó ra
nǹkan tó jẹ́ titi wa ká má máa lọ fowó ra nǹkan tó jẹ́ titi wa l'Amẹ́ríkà ní university wọ́n ní how many university náà ti ń kọ́ fún l'Amẹ́ríkà 77 university l'Amẹ́ríkà ẹjọ́ ní ẹ má jẹ́ sọ Nigeria because Nigeria will exist mọ́ nílẹ̀ káàárọ̀ òjìrè university mélòó náà ti ń kọ́ Ifá ní Brazil láti primary ni wọ́n ti ń kọ́ Ifá nísìn ẹ lọ Google ẹ lọ wádìí from primary dans le frigo il y a gâteau c'est pour toi ní primary ní Brazil ilẹ̀ torí ẹ̀ la ṣe ní a fẹ́ gba ilẹ̀ wa ká padà sáṣà wa ká padà síṣe wa káwa náà káwọn ọmọ wa kó bẹ̀rẹ̀ sí ní kọ́ Ifá kó tiẹ̀ mọ ẹ̀rìndínlógún lásán 16 odù kó tiẹ̀ mọ odù 16 yẹn lásán kó mọ gbogbo because odù kọ̀ọ̀kan ó ní more than thank you ni o ẹlòmíì 5 ló mọ̀ nú ẹlòmíì 2 ló mọ̀ nú ẹ̀. Ẹ wo orin bí orin ṣe gba gbogbo ayé àwọn bàbá wa náà kọ́kọ́ ń kọrin àwọn náà ń ṣe gbogbo ìlú ní o omele o ẹ lọ bèrè orúkọ ẹ̀ gangan o kò ní orúkọ torí pé àwọn kan náà ṣe bọ̀ wọ́n wá fún lórúkọ talking drum àwa náà bá wọn pè ní talking drum a ní ẹ má jà ṣèdè òyìnbó mọ́ ẹjá máa ṣèdè Yorùbá wa lọ ó dàbí bàbá kan wọ́n ní ẹ sọ fún òyìnbó kó sọ wípé ó sọ èdè yẹn èmi gan fúnra mi tí mo jẹ́ Yorùbá ó lè fún mi láti tú ó ní ká tú lóde òyìnbó a ní títí nínú èdè Yorùbá wa a ní ẹ̀nà oríṣiríṣi migi sangan fúgún ẹngẹ mi títí àǹtítí dàsílógó gbogbo ẹ̀ nínú èdè wa a dẹ̀ mú gbogbo ẹ̀ àjùnù àwa gbé hello how are you àwọn òyìnbó fèdè tí wọ́n lẹ̀ mo so love wọn nílùú yìí wọ́n fi èdè wọn ṣeré ìgbọ́ tó bá gbéwèé lé ẹ lọ́wọ́ báyìí oṣù 6 ló máa lọ fi kéde tó bá ti lè lọ kọ́ èdè yẹn fóṣù 6 wọ́n tẹ̀ tún wá sọ ní ìsìn pé ẹni tó bá àwọn dọ́rọ́ oríṣiríṣi ìwé ló wà bí àwọn ọlọ́dún kọ̀ọ̀kan and even only 10 years only 5 years only 2 years tó bá fẹ́ renew ó máa ṣe exam èdè ìlú wọn o gbọ́dọ̀ mọ̀ nípa culture wọn o gbọ́dọ̀ mọ̀ history wọn àwọn nǹkan tó yẹ káwa náà ṣe nílẹ̀ wa nìyẹn ẹjọ́ tó bá pe Europe wọn ní pé Germany France ní the next kíní ní Europe now tó bá ti fi lè mention Germany by France ní the next country tó máa dárúkọ France àti Germany ní Europe gbogbo àwọn yòókù wà London àwọn ni ẹ ṣé mo dúpẹ́ o God bless you bye.